ẹ kú dédé àkókò yìí o ẹ̀yin alára wa ẹ ṣeun tẹ́ǹtẹ́ tí gbọ́ wa ní gbogbo ìgbà àmọ́ tí tún gbèdé bàṣẹ máa ń gbèdé ìkànnì Jígí Alára rèé ìkànnì 14 èyí tó fìdí pàgbà sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwọn òkè ti ń sọ irọ́ di ọ̀rọ̀ kó tó di pa àrọ́rọ̀ sọ o ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa ní gbogbo ìgbà ojú tẹ́ fi ń wò wá yẹn kò mọ̀ ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o ẹ ṣeun o akíyín ẹ tún máa bá wa ká lọ fún tòní torí pé orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́ rí yẹn nìjánu ẹ̀sìn o Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o ẹ máa bá mi ká lọ. Ààrẹ Tinubu ló ní àsìkò ti tó fún mi láti lọ dupò gómìnà Ọ̀yọ́. Adélabú ló pariwo tantan bẹ́ẹ̀ o bí àsìkò ọ̀rọ̀ kò bá tì í tó a kì í sọ ọ́. Èyí ni Adébáyọ̀ Adélabú mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè yìí sọ o pé ó fà á tí òun kò fi tètè kéde èròǹgbà òun láti du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Tẹ́ ò bá gbàgbé ṣáájú ní ìkéde kan ti wáyé pé Adélabú ó ti kọ̀wé fi ipò mínísítà sílẹ̀ nítorí àti dupò gómìnà. Kò pẹ́ lẹ́yìn ìkéde náà tí ìròyìn tó fi jáde pé mínísítà tẹ́lẹ̀ náà kò tí ì kọ̀wé fipò sílẹ̀ o àti pé ó sì ti di ipò rẹ̀ mú gẹ́gẹ́ bí mínísítà nínú ìjọba Tinubu. Kò tún pẹ́ sígbà náà ni ìròyìn kan tó gbòde pé Adélabú ti padà kọ̀wé fipò sílẹ̀ bí mínísítà ó sì ti ṣetán o láti lọ fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú fídíò kan lórí ayélujára àrí Adélabú tó ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ lórí awuyewuye tó wà nídìí ìkọ̀wé fipò sílẹ̀ náà. Mo wò ó pé mo sáà máa lọ rí ẹni tó yàn mí ṣiṣẹ́ o kí n tó fìwé sílẹ̀. A sáà máa wo ara wa lójúkorojú. Ìdí tí mo ṣe dá dúró nígbà yẹn nìyẹn o pé kí n fi àyè sílẹ̀ láti rí wọn èyí wọn ààrẹ Bọ́lá Tinubu o. Bẹ́ẹ̀ ni Adélabú wí. Ó ní ààrẹ pàápàá tó pe àwọn èèyàn lọ́tùn lósì nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì jọ sọ̀rọ̀ kí wọ́n lè mọ ibi tó dé dúró. Mi ò lè parọ́ mọ́ wọn odidi ààrẹ orílẹ̀-èdè wọ́n máa gbọ́ tí mo bá parọ́ mọ́ wọn o. Àwọn ni wọ́n sọ fún mi pé Báyọ̀ àsìkò ti tó o pé kí n lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lágbára Ọlọ́run. Nǹkan tí wọ́n sọ fún mi nìyẹn. Ààrẹ ló sọ fún mi pé kí n fìwé sílẹ̀ o. Mínísítà tẹ́lẹ̀ náà sọ pé òun àti Tinubu jọ ní àjọsọ ọ̀rọ̀. Tinubu sì sọ pé òun kò ní dá òun dúró láti dupò gómìnà tóun tó ti wu òun ti pẹ́ bó tilẹ̀ jẹ́ pé òun káwọn jọ máa ṣiṣẹ́ papọ̀ lọ o. Ó tẹ̀síwájú pé ààrẹ sọ pé tó bá ṣeéṣe láti fa olùdíje tí ẹgbẹ́ fẹnukò lé lórí kalẹ̀ yóò rí bẹ́ẹ̀ tí kò bá sì ṣeéṣe káwọn lọ dìbò abẹ́lé tí àwọn èèyàn mọ̀ sí primary láti yanjú rẹ̀ o. Ní ìtẹ̀síwájú fídíò náà Adébáyọ̀ Adélabú sọ̀rọ̀ nípa bí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ti bọ́ mọ́ ẹgbẹ́ APC lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ rí tó sì jẹ́ pé kò sẹ̀yìn ẹnìkan o. Ẹnìkan ọ̀hún tí Adélabú kò dárúkọ rẹ̀ pàtó àmọ́ tó ń pàṣàmọ̀ sí pẹ̀lú sísọ pé òun kò dárúkọ èèyàn ni àwọn tó wà níbẹ̀ bá ń dárúkọ pé Ládọjà ni o. Gẹ́gẹ́ bí Adélabú ṣe wí láti ọdún 1999 tó fi di ìsinsìnyí ẹ̀ẹ̀mejì ni wọ́n ti lé ẹgbẹ́ òṣèlú àwọn kúrò lórí ìjọba. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn tó wà níbẹ̀ kígbe pé bẹ́ẹ̀ ni o. Ọdún 2003 àti ọdún 2019 ọdún 2003 ta ló wà nídìí rẹ̀ àwọn èrò pégbe pé Ládọjà ni o. Adélabú tó ní àti wọ́n tó dáhùn pé Sàráfà Àlí. Nígbà náà ni Adélabú sọ pé òun kò dárúkọ èèyàn o. Ó ní ọdún 2019 tí òun jáde dupò gómìnà tí àwọn ṣe ìbò àpapọ̀ àwọn ní sẹ́nítọ̀ 2 nínú 3 ọmọ ilé ìgbìmọ̀ aṣojú wa 10 nínú 14. Adélabú sọ pé àwọn kò bá wọlé ipò gómìnà nígbà náà tí kò bá jẹ́ ti àwọn tí wọ́n sọ pé láyé kò ní rí bẹ́ẹ̀ ni o. Ó ní níṣe ni àwọn kan kóra wọn jọ tí Ládọjà sì síwájú wọn kò gbọ́dọ̀ tún rí bẹ́ẹ̀ mọ́ o ni Adélabú wí. Adélabú sọ pé wọ́n fìyà jẹ àwọn yóò sì kọ ìyà náà báyìí. Ó ní ìta lòun ti ń sọ̀rọ̀ yìí o kò ṣeé ṣe kí nǹkan tó rí bí ó ti rí tẹ́lẹ̀ yẹn mọ́. Adélabú sọ pé APC tóbi ju ohun tí ẹnìkan yóò dédé máa pàṣẹ rẹ̀ lọ o. Bẹ́ẹ̀ ni Adélabú pariwo tantan. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí. Ẹ máa bá wa pẹ̀ka. Ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwúsí o. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Jígí Alára ìkànnì inú mọ́dúndún ọ̀sẹ̀.
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.